Sunday Ìgbòho jẹ́ ọ̀n tó nífẹ̀ẹ́ Yorùbá lọ́kàn gan gidigidi. Èmi náà nífẹ̀ẹ́ Yorùbá lọ́kàn gidigidi. Àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ tán nífẹ̀ẹ́ Yorùbá lọ́kàn gidigidi. Jẹ́ pé wọn ò dẹ̀ ní dákẹ́ tán bá rí nǹkan tó fẹ́ dàbí ó fẹ́ ta Yorùbá lábùkù àbí máa pa ọmọ Yorùbá wọn ní pé wọn ní fẹ́ dákẹ́. Sunday Ìgbòho is somebody like that. Tó jẹ́ pé ọ̀rẹ́ láti lọ sí gbogbo ọ̀nà láti náwó ara ẹ̀ kó lo ẹ̀mí ara ẹ̀ láti lọ gbèjà Yorùbá. Already láti ṣe yẹn. I understand that is his own stand. Naturally bí Ọlọ́run ṣe dá nìyẹn. But ṣe rí Gani Adams, I understand. Gani Adams ó ti sọ from day one. Nǹkan tí mo sọ yìí, àwọn nǹkan tó sọ tí mo ti rí nínú interview wọn tán ti ń sọ bó ṣe ń sọ̀rọ̀ gbogbo ẹ̀ ni mo kó papọ̀ tí mo fi observe o, I understand. Àtàwọn òun ni mo fi get àwọn nǹkan tí mo ń sọ yìí. Ó ṣe pé bóyá mo ní any evidence anyway. Àwọn nǹkan táwọn fúnra wọn fẹnu ara wọn sọ bó ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú contenance wọn, bó ṣe bí èèyàn ṣe lè rí wọn pé èèyàn lè máa parọ́ ń gbà mí ìbọn wàá mọ̀ pé nínú ara ẹ̀ wàá ti mọ̀ lójú ẹ̀ pé rọ́ ló ń pa, pé tó bá lóun fẹ́ lọ bí wàá ti mọ̀ pé sí ló ń lọ òun parọ́. So content ní bíi containers bí wọ́n ṣe rí wọn wàá ti mọ̀ nǹkan tó fẹ́ ṣe àtẹlẹ́ tó ń sọ. Understand? Ṣe rí Gani Adams, I understand. Ó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá land torí pé ó believe pé tóun bá ti débẹ̀ pé òun máa rí owó. Number one, ó ti kọ́kọ́ sọ ní interview kan lóun believe wọ́n máa fún òun ní oil block. I understand. Láyé àtijọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ó lágbára gidi, kò sí àwọn ló wà in charge military ìlú, àwọn tó máa ṣèlú. Ṣùgbọ́n sìn báyìí military ti wà. Ààrẹ Ọ̀nà Kakanfò agbára wọn ò fi bẹ́ẹ̀ pọ̀ púpọ̀. I understand. Ìbọn irú situation báyìí tí military ò fẹ́ wúlò báyìí ló yẹ kí Ààrẹ Ọ̀nà Kakanfò kó jáde láti lọ gbìjà àwọn ọmọ ìlú ẹ̀, bọ̀ kò lè jáde because mission Gani Adams láti di Ààrẹ Ọ̀nà Kakanfò kò ń ṣe nǹkan tí ẹ̀yin ń rò. Mission ẹ̀ ni wípé ó rí àwọn Tampolo, àwọn ìyàwó àmẹ́sí bọ́n ṣe ń gbé bílíọ̀n fún wọn wọ̀nyẹn. Gani Adams bìlífù pé wọ́n máa gbé bílíọ̀n fóun náà kóun náà fojú tó pipeline tó wà ní Yorùbá àbí àwọn security Yorùbá. Nǹkan tó rò nìyẹn. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. The only area tó lè fi rí bẹ́ẹ̀ fún at the end of the day ni pé tí wàhálà bá ṣẹlẹ̀ Yorùbá land, kí wàhálà ṣẹlẹ̀ gan-an, ká sọ pé okay tàná fẹ́ gbé agbára fún tó máa help ilẹ̀ Yorùbá land, ó wá jáde pọ̀ ní Sunday Ìgbòho. Wọ́n lè máa fún lófò náà níbi 4 billion. Ìgbà yẹn kò ní sí ọba nǹkan tó máa jọ́ lójú wọn máa fọ etí ọba ṣeré ni ordinarily kò yẹ kó máa bá àwọn ọba jókòó because you are just like chief of àwọn tó ń dáàbò bò ìlú. I understand. Ìwọ pẹ̀lú àwọn ọba ẹ̀jọ́ sin category mi mọ reason tí o fi máa at times always very proud. I understand. Nǹkan tó rò nìyẹn. But ìgbà tó dẹ̀ rí bẹ́ẹ̀ ń sìn, gbogbo àdúrà ẹ̀ ní pé báwọn Fúlàní ṣe ń wá sílẹ̀ Yorùbá yẹn, ó ń gbàdúrà mo ṣúọ̀ kó lè máa fún wọn lówó kan máa wá gan. Ó fẹ́ kí wàhálà yẹn ṣẹlẹ̀ gidi kan pa àwọn èèyàn tó máa pọ̀ gan so that a lè attract attention international community. Bó ṣe ṣẹlẹ̀ ní Niger Delta tán pa àwọn èèyàn tán kidnap àwọn èèyàn tán fi lọ fọ́ọ̀mù àwọn Tampolo tán gbó fún wọn yẹn so that the same thing náà máa ṣẹlẹ̀. So gbà tí nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ ńgbà yẹn, nígbà tó kọ́kọ́ ṣẹlẹ̀ táwọn pa àwọn èèyàn lóríṣiríṣi ṣe rí pé kò dá sí kò dáhùn rárá because inú ẹ̀ ń dùn gbà yẹn pé táìmù ti fẹ́ tó tí kíní máa bọ́ sí, táìmù ti máa tó tí kíní máa bọ́ sí. Sunday Ìgbòho kàn jáde ní gbàgà, ó kàn lọ stop ẹ̀ ni. ẹ rí pé èèyàn burúkú ayé àti ọ̀run ni Sunday Ìgbòho, èèyàn burúkú gidi. Ó lọ kọ́ọ̀tì díìmù Ààrẹ Ọ̀nà Kakanfò lójijì. Ṣe àìpẹ́ yìí ni Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé ní ilé dùn sí Sunday Ìgbòho láyéláyé because Ààrẹ Ọ̀nà Kakanfò ó ń fọkàn pé kán pa àwọn èèyàn, kán pa Yorùbá tó pọ̀ gidi kóun lè fi ní owó ń tòun ni, kán lè fi gbé contract fóun kóun náà máa gba bílíọ̀n lọ́dọ̀ federal government. Nǹkan tó fẹ́ nìyẹn. Sunday Ìgbòho problem yẹn ló yẹ kó escalate kóun lè fi rírun kan bẹ́ẹ̀. Sunday Ìgbòho kàn lọ stop wọn lẹ́ẹ̀kan for his own. Sunday Ìgbòho tiẹ̀ ṣe ń tiẹ̀ pé òun nífẹ̀ẹ́ tribe òun ló fi ṣe. But Gani Adams òun inú ẹ̀ ń dùn bí wàhálà ṣe ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá, ìdùnnú Gani Adams nítorí nǹkan tó lè sọ di olówó nìyẹn. I understand. Kì í ṣe àwọn owó kéékèèké tí gọ́ọ̀nà máa fún 10 million 20 million wọ̀nyẹn kò owó tó wá dé di Ààrẹ Ọ̀nà Kakanfò kọ́ yẹn. Bílíọ̀n ló wá dé di Ààrẹ Ọ̀nà Kakanfò kan gbé contract security fún. So kò sí ọjọ́ tí Ààrẹ Ọ̀nà Kakanfò tó lè láìkì olóyè Sunday Ìgbòho láyéláyé. Kò sí nǹkan tí ò ní máa ṣe láti pé kó lè fi discredit Sunday Ìgbòho because inú ara ẹ̀ ó mọ̀ lé ní pé tẹ́nìtì bá ṣẹlẹ̀ Yorùbá land tó bá ní who is the leader
tó máa jẹ́ bí ọ̀gá ogun kò síyàn tó máa dárúkọ Gani Adams ó mọ̀ pé Sunday Ìgbòho gbogbo yẹn máa sọ so ìyẹn ti wà lọ́kàn ẹ̀ tipẹ́ gan gidi tó jẹ́ headache. Sunday Ìgbòho is like pain in Gani Adams' life, you understand? So bí observation tèmi ṣe rí nìyẹn kò dẹ̀ sí ọjọ́ tó lè like Sunday Ìgbòho láyé kò lè like as long as Sunday Ìgbòho bá lè wá jọ yẹn gbókè bá ṣe second in command ẹja ìdálẹ̀ Yorùbá rúkọ́ lè gbé contract fún wa that's only tó lè fi like Sunday Ìgbòho. Apart from that Sunday Ìgbòho kò lè like ọmọ wọn lè because that's clash of interests. Ngoro wani ngbare kese wazi fungani ya tari jabari se govno na president saba ni abori segun dikini koko re mi o ma nko mi o ma o mama biru na bagbo mi o ma koko wani o eni mama koko etule abodi nubu mba bileri ma khotiyatu Sunday Igboho Aramu kiniyeze Sunday limadha wadu'atil matluba bi ismi eze tegbe wanted soruko won tesiko tetukuo baba Tinubu agbára Buhari lásìkò tie òun múlẹ̀ ju tiyín lọ Buhari dè wá lọ́mọ àbá Tinubu ó ṣe agbára tiyín òun ò rí tú rárá tẹ́ ẹ ti mọ̀ pé election tí ń bọ̀ yìí àlẹ́lòmí ìdarí òun jọ yìí náà lọ bàbá Tinubu ẹ̀ sì rọ́mọ Yorùbá yín ẹ̀ rí túlẹ̀. àwa wí gbàdọ̀ mọ́jà ti wá àti fúnkà ní Adams Ádámù kọ́ ẹ fà ìjọ wà lákàrẹ́ ti wà lórí ipò ni ìgbà kó wọ́n mú olè rí kódà mú orí ọ̀fọ̀ lẹ́nu wọn rí. irú báwọn bá rí ìdí wọlé wá Buhari kí wọ́n kọ́ bá sọ ma pé ẹdún ń bẹ̀. iná mọ yín lónìí ẹni lọ bẹ́ẹ̀ ni ẹ̀yin lè kù sí ó kọ tí tí jẹ́rí ẹni lọ ti síléyà èmi Gani Adams mo sọ bẹ́ẹ̀ ọyẹ́ ọ̀yẹ́gbọ̀n torí ro àyẹ́gbọ̀n takala ọkọ biriki tí a fi inú gbósèré gbogbo tí n bá wí kàṣà ìṣẹ́bẹ́ ọyẹ́ máa ṣubú lulẹ̀. irọ́ ni ẹ̀ẹ́ni rí wọn kódà wọn gbọ́dọ̀ yìí wọn bí rédíò rí. kájà ìbẹ́ kún wọ́n rí ààrẹ Bọ́lá Tinubu ló fún ibà Gani Adams lámì àyẹ látara pé ó mú àwọn jàdùkú mẹ́rìndínlọ́gbọ̀n balẹ̀ lánàá òde òní yìí ẹ lọ sínú ìwé Vanguard Tribune àbámbẹ́. àwọn Tinubu Sunday Igboho ọ̀rọ̀ wọn gbàjọba máa yín lọ́wọ́ kò gba pírẹ́sidẹ́ntì kò gba gọ́fúnà kò gba honorable ẹ̀ẹ́dẹ́gùn ẹ̀túlẹ̀ bẹ́ẹ̀ bá túlẹ̀ ìbò yín ń fi. àwọn àdàbí àwọn ọlọ́pàá kan tẹ́ kó sọ́nà kìnìún yà yín fóònù làwọn ń yàwó kí lọ́wọ́ àwọn èèyàn àti mọ́tò tuntun wọn dáadó. àwọn adámọ́tò kan wọn ń kọ́ kìbọn lẹ́ẹ̀mẹ́wàá ìbọn tó ti wà ń kọ́ kìbẹ́ tẹ́lẹ̀ mo ní ẹ̀gbárùn gbọ́dọ̀ kẹ́ra fèsì àwọn kidnapper tẹ́ bá yẹn ẹ̀kẹ́ fún yín ẹ̀ tó gábẹ̀ kú ni. àsórí kọ́ọ̀ tí mo sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò wà àsáwọn sọ́jà ni wọ́n ń pè àsáwọn sọ́jà ni wọ́n ń pè. ẹ̀yin ènìyàn wa ṣe rí ngbà míì òtítọ́ ọ̀rọ̀ ó máa ń dàbí ìsọkúsọ nígbà tí mo sọ wípé tó bá jẹ́ pé kí wọ́n lift ban kó lórí Chief Sunday Igboho ló máa kúrò ẹ̀mí wọn kọ́lọ́ méje kí wọ́n lift ẹ̀ tó àṣìlẹ́mí wọn lò mo rí wọn lọ́dún ìkí tún rí wọn lọ́dún tí ń bọ̀ nígbà tí mo sọ pé bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá tí mo sọ pé ṣé wọ́n wà lórí kọ́ láti ẹjọ́ ìsìn wọn bísí ni ò jẹ́ kí wọ́n rí i pé nípínlẹ̀ Kwara wọ́n ń pa àwọn èèyàn wa wọ́n ń pa àwọn ara wa mo sọ pé sí bàbá ọmọ ní gẹ́gẹ́ bí oyè tá a fi wọ́n jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá ẹ wá wò sí ẹ wò àwọn sọ́jà wọ́n ti wà níbẹ̀ báyìí wọ́n ti wọ inú igbó yẹn lọ wọ́n ti ń àtáàkì àwọn tó ń jí wa lọ́mọ gbé àwọn tí wọ́n ń pa àwọn èèyàn wa àsórí kọ́ tí mo sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò wà àsáwọn sọ́jà ni wọ́n ń pè gbogbo ọmọ Nàìjíríà ẹ ká máa dúpẹ́ lọ́wọ́ wọn lọ́pọ̀lọpọ̀ wọn ni o bàbá sí lábẹ́lẹ̀ ni àwọn ló dá àwọn sọ́jà yẹn ipò yá gbogbo ilé kìí ṣiṣẹ́ Ìgbòho lóòótọ́ iṣẹ́ mi ni ẹ wò àdúrà fún wọn ẹ lọ rẹ bọ̀ rẹ ẹkúnṣẹ́ ó ń bọ̀ nílé wọlé Yorùbá kí la dé Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá fún ọgbọ̀n Chief Sunday Igboho Ọlọ́run lọ rẹ̀ mí bàbá ẹ sá máa jẹ fún ọtí yín pẹ̀lú fámìlì ẹ máa gbádùn ẹ máa lọ rẹ mọ̀ bọ̀ rẹ ẹ wò iṣẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ní ilẹ̀ Yorùbá nù.